níjọ́ tí wọ́n wọ ìlú Ìbàdàn táwọn Boko Haram wá kó ọmọ kí ló dé tí olóòlù gbé aṣọ rẹ̀ wọ̀ kó gba inú gbogbo fọ́rẹ́sì lọ́kọ́lọ́kọ́ wọn jáde ṣèbí egun jagunjagun lọ́pẹ́ kí ló dé tó jẹ́ pé àrí ìlú olórí burúkú ara ti olóòlù ló ti ń ṣiṣẹ́ àbẹ́fẹ́ sórí burúkú ni ẹbí ìfẹ́ mojú àwọn ẹni tẹ́ máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí araba yín kí náà korúkọ ẹ̀ tó wà lọ́nà Ọ̀ṣun tó sọ pé Olúwo máa kú láti jọjọ́ yìí kò ṣe kú ẹ̀yin olórí burúkú tó jẹ́ pé irọ́ lásán ẹnu lásán lẹ níbi títà yìí takara gbogbo ẹni tẹ́ ní òjòrí social media lọ àbẹ́fí ìpè torí wọn kó kọ̀ súnmù sọ́rùn lẹ́bìrì fi pé bóyá wọ́n ti dèèyàn àbáyé wọn fẹ́ bàjẹ́ kéégún pàdé mi lọ́nà kó sọ pé kùbí tí mo fẹ́ gbà tí mo bá nínú ayé ẹ̀bàfẹ́ àbí kí n sọ fún pé kó wọgbó lọ bí ò bá ní wọgbó lọ ẹbí ìpè lásán lọ́jọ́kùnrin ni àbẹ́fí ìpè lásán láwà lórí social media àwọn ìṣẹ́lẹ̀ ẹlẹ́nu o tó bá jẹ́ ẹjẹ́ lójú wá bá mi ládùúgbò mi ìkan ló mọ̀ gbé àní àwòrí mi mo wà àwọn gbọ́dẹ̀ mọ̀ mí pé ẹjọ́ máa lé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ pẹ̀lú ayé lóníṣẹ̀ṣe tẹ́ ẹ̀ ń da ilẹ̀ Yorùbá mú Ọlọ́run ò ní fi yín láyà balẹ̀ ẹ wọ ọmọ Wàsílà yìí ọgbà 400,000 lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́po ẹgbẹ́ran lórí ohun tí ò ṣe Ọlọ́run á bi yín léèrè alálẹ̀ ilẹ̀ Ìbàdàn yóò bi yín léèrè tàlà Agbẹ́sìnga lórúkọ tèmi lọ bèrè lọ́wọ́ àwọn yóò rìṣà 2 years 3 years ago àràbá yín tó máa wọṣọ wáìtì tó yẹ ṣẹ̀jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀kọ́ tí mo fojú ẹ̀rí orí yín ti dàrú irọ́ burúkú tí wọ́n ń pa fún yín tí wọ́n sọ wípé àfáà kan nìbàdàn tó sọ wípé kínní àtìyàwó àti ọmọ gbogbo wọn lọ́kùdànù ẹ ká lọ ẹnì ìṣó nílé àfáà kí lọ́n porúkọ tí wọ́n dárúkọ ìtí ń jẹ́ ẹ bá yàwó àtọmọ ìyàwó ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n bẹ́ẹ̀ nulí ẹlẹ́à ni wọ́n. àdìkẹ́jẹ́ ká pa náà bàjẹ́ ká lè ní ìsinmi ẹ̀yin olórí burúkú kan ó ti wá máa sọ̀rọ̀ láti lè máa fi fún àwọn olórí burúkú tí wọ́n hùwà bàjẹ́ nílẹ̀ Yorùbá ní support ẹ máa ṣòfò papọ̀ ni ẹ ṣòfò papọ̀ ni ẹ jẹ́ ká bira wa léèrè tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà nìkan lọ́sọ̀ pé ó lọ ṣe ọṣẹ lọ́dọ̀ babaláwo ọmọ wa bí ọṣẹ tán òròrú ni ó máa bára rẹ̀ nínú ọ̀dọ̀ babaláwo tí ó máa gbálẹ̀ babaláwo sì náwó ẹ máa ṣòfò ni ẹ wá pariwo ṣẹ̀ṣẹ̀ ṣé ní ìṣẹ̀ṣẹ̀ nìyẹn wà ẹ dẹ̀ fẹ́ sọ Yorùbá ẹ fẹ́ sọ àwa ọmọ Yorùbá ẹ fẹ́ sọ wá di wèrè ẹ fẹ́ sọ ọmọ Yorùbá ẹ fẹ́ sọ wá káyé máa fojú kàwé wa ìwà Yorùbá kọ́ nìyẹn ìwà ìyẹn olórí burúkú fẹ́ẹ̀ di àtọ̀húnríwà ìsìlámù rẹ̀ pé látọ̀húnríwà ìsìlámù ò ṣàtọ̀húnríwà nítorí pé tẹ bá sọ wípé Ọ̀rúnmìlà gan fún ara rẹ̀ sí wọ́n ẹ̀sìn mímọ́ ni ìsìlámù ni kó tó di pé Ọ̀rúnmìlà fún ara rẹ̀ kó wá di wèrè kó tó wá di apànìyàn kó tó fi ọmọ rẹ̀ ṣẹ́ṣú owó ìgbà tẹ́sù wọnú ayé ẹ̀ ni ẹ má jẹ́ sọ̀rọ̀ mo ti dákẹ́ fún yín o mo ti dákẹ́ fún yín o ẹ fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu mi ò ṣe blogger ẹ má jẹ́ kí n bá yí dá sí i rìsáṣà ni wa la wa gbogbo òní àjò ilẹ̀ Yorùbá kò sí nǹkan táwa ò mọ̀ bàbá mú ìwé story book ẹ̀kọ́ tí mo mú jáde ìwé yìí ń bá sọ yes tó ti wà nínú ilé bàbá grandpapa mi bàbá grandpapa bàbá mi lónìí kẹ́ni tó jogún ẹ̀ kí n tó rí ibi tí wọ́n fi sí kí n tó mú tó pé mo wò pé yóò wúlò fún mi ẹ wá fẹ́ máa fi èmi wé ìwọ tó jẹ́ pé illiterate ni bàbá ẹ̀ ìyá tó bí ẹ̀ illiterate ni ìwọ fún ara ìgbọ́ tó fẹ́ máa dàbí ìṣẹ̀ṣẹ̀ illiterate ni ẹ before kó tó ṣe nǹkan kọ́kọ́ lọ gbá research lé lórí ṣé bó ṣe wà láti ìpìlẹ̀ nìyẹn ẹ̀yin tẹ́ fẹ́ sọ pé fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe àwọn ọmọ Ọ̀rúnmìlà méjèèje èyí tó ṣe wípé tó padà kírun tí wọ́n gbàwẹ̀ ìjẹ́ fi sínú ìṣẹ̀ṣe yín ẹ lè fi sí nítorí pé ìrun kíkí ó nira láti kí àwẹ̀ gbígbà òdì yìí sì àbójú fáwọn òbí jáde àbí torí ẹ̀kọ́ lẹ́yìn olórí burúkú kan tẹ́sán ìgbà fún ìṣẹ̀ṣe lẹ́ṣẹ̀ criticize ẹ̀ Fátóbi lọ́lá jáde ó jẹ́ kó yé wa pé ìbọ̀rìṣà ò sí nínú ìṣẹ̀ṣe nítorí pé ìrìn àjò inú ilé àwọn kan ni ìbọ̀rìṣà àwọn ìdílé kan lọ ní Ọ̀ṣun tó lọ bá omi ní májẹ̀mú bóyá ó fẹ́ tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀ ó fẹ́ ṣe kinní kan lọ́wọ́ ẹ̀ ló di wípé Ọ̀ṣun wọlé dé kó tó di wípé wọ́n ń bọ Ọ̀ṣun kò ń ṣe ẹ̀sìn fún àwọn ọmọ Yorùbá kó tó fèsì ní kó fẹ́ bá mi jà kọ́kọ́ lọ bá àwọn oníṣẹ̀ṣe àwọn olórí àbí Fátóbi lọ́lá kéré ni Àràbà mani òun tún ni patron Àràbà gbogbo ilẹ̀ all over the world orí yín ti dàrú ẹ̀yin tó jẹ́ pé olè alátẹnujẹ òun tẹ́ fẹ́ jẹ òun ló ń kó bá yín lọ ṣùgbọ́n òun jẹ ní gbogbo ẹ̀ ti bàjẹ́ tán yìí nígbà tó sọ pé olóòlù eégún jagunjagun ni nígbà tí wọ́n wọ ìlú Ìbàdàn táwọn Boko Haram wá kó ọmọ kí ló dé tí olóòlù gbé aṣọ rẹ̀ wọ̀ kó gba inú gbogbo fọ́rẹ́sì lọ́kọ́lọ́kọ́ wọn jáde ṣèlú eégún jagunjagun lọ́pẹ́ kí ló dé tó jẹ́ pé àrí ìlú olórí burúkú ara tiẹ̀ olóòlù ló ti ń ṣiṣẹ́ àbẹ́fẹ́ sórí burúkú ni ṣe àbẹ́bí ìpọ́ èèyàn kékeré lẹ́pẹ̀ yín ẹbí ìpẹ́ mojú àwọn ẹni tẹ́ máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí araba yín kí náà porúkọ ẹ̀ tó wà lọ́nà Ọ̀ṣun tó sọ pé Olúwo máa kú láti jọjọ́ yìí kò ṣe kú ẹ̀yin olórí burúkú tó jẹ́ pé irọ́ lásán ẹnu lásán lẹ níbi títà ìdàkàrà gbogbo ẹnu tẹ́ ní òdòrí social media lọ Ọlọ́run jẹ́ sọ kí social media gan dé bí ò sí social media Ọlọ́run ò bá mọ bí ebi ò bá ṣe páyé yín èmi lẹ́fẹ́ máa lẹ̀ mọ́ ẹ fẹ́ ṣòfò ayé àtọ̀run ẹ lè jẹ́ mí ju tápàndà ẹyọ kan lọ pépà kan péré àti báyò lẹ̀ jẹ́ mi tí n bá kọ orúkọ ẹ síbi ayé ẹ bàjẹ́ táyé tọ̀run ó dá sọ̀rọ̀ tí ó pọ̀ ẹni àbẹ́bí ìpá bẹ́sìn dákẹ́rẹ́ inú ayé ni ẹbí ìpọ́nmọ̀ kókó àná ní mi ẹ kà lọ́kẹ́ ẹ lọ bèrè bàbá tó bí mi lọ́mọ ni àjẹsìn gà lọ́n pé ó fi ìkókèrè kọ́ tó fún lórúkọ ni ẹ lọ bèrè ẹ gba Abẹ́òkúta lọ bèrè ẹ wá sí ìlú Èkó ní sọ̀lọ̀ ìlàsára àṣàjà ẹ lọ bèrè ẹ wá lọ sí Ìṣẹ̀yìn ẹ lọ bèrè bàbá tó bí mi orúkọ rẹ̀ ò parẹ́ nu ayé tí ó bá ń ṣe payé di bó ṣe dà lónìí gbogbo ẹ̀yàn ọmọ àlè tó jẹ́ pé yíbò ló bí yín tẹ́ ẹ lọ sí ìlú yín mọ́ tí wọ́n rántí ń lu yín tẹ́ ẹ kílè mọ́ Yorùbá ẹ̀yàn ọmọ Ègùn tẹ́ ẹ kílè mọ́ Yorùbá ẹ̀yàn ọmọ Mọ́là tẹ́ ẹ kílè mọ́ Yorùbá ẹ fẹ́ máa fọwọ́ lálẹ̀ fáwa ẹ máa ṣòfò tẹ́ ẹ bá ti mọ̀ tán ẹ máa dákẹ́
orí adé làwa àwa gbọ́dọ̀ mọ̀ tán ilẹ̀ ibi tí wọ́n sọ ní wa sí. Eégún Olóòlù tẹ́ sọ yìí kò ṣe eégún ilẹ̀ Yorùbá, eégún tí wọ́n gbé bọ̀ látọjú ogun ni. Wọ́n jí gbé wálé nìyà wáyé tí wọ́n lọ jí eégún eléégún gbé tó wá ń fún àwa ní pírọ́blẹ̀mù bí orí yín dàrú ni ẹ lọ́pọlọ ẹ kàn ń sọ̀rọ̀ bí òpó ni ẹ wá sọ pé bó ṣe ń wá lákàyè báyé nìyẹn. Olóòlù tó ń gbé kò níyàwó àdúgbò lọ́mọ ọmọ rẹ̀ orí ẹ tiẹ̀ wá ní ọpọlọ yín dọ̀bálẹ̀ gan ẹ kàn máa ń sọ̀rọ̀ jàgàjàgà ẹ lérò ìpínpín gbogbo èèyàn ló dọ̀bálẹ̀ ọpọlọ bíi ti ẹ̀yin tẹ̀pẹ̀rẹ̀ ayé lóníṣẹ̀ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ ẹ sì mọ̀ ọ́n pa ẹ̀ eégún pírọ́blẹ̀mù tó ń fúnra rẹ̀ kó wọlé tó jẹ́ pé o ò lè máa bọ̀ lójú ọ̀nà kọ́mọ rẹ̀ sáré pàdé ẹ̀ o ti mọ̀ ìpàdánwò ni ẹni tó ń gbé fúnra rẹ̀ olóhùn ò lè wọ bàtà ẹ ti mọ̀ ìpàdánwò ni orí yín ti dàrú ẹ jẹ́ má jáde sí mi tẹ bá sọ pé ìyá wèrè tí bá jáde sí ẹ lọ bèrè mi ní 2 years 3 years 4 years ago tí mo fojú ẹ̀wọ̀n yẹn oníṣẹ̀ṣe rí mi ò kú o ẹrù òde bá mi mo kàn mọ́mọ́ dákẹ́ ni kárí wá peace torí pé mo rí pọ́ńsọ̀ Islam lẹ́nu tí má jáde padà fún yín máa tú gbogbo ẹ̀ jáde àbórí yín dàrú ẹ jẹ́ lọ kó ọ̀pá orò wèrè tẹ́ ẹ̀ fi jáde nulẹ̀ ẹ jẹ́ kó jáde kí n kó aṣọ́gun jáde fún yín nulẹ̀ àbórí yín dàrú ni àbọ̀ ọmọdé ilẹ̀ pè yín nínú ilẹ̀ Yorùbá yìí ẹ̀wẹ̀ má jẹ́ sọ̀rọ̀ ju ẹ̀yin ọmọ Yorùbá kéékèèké àbẹ́yìn ará Yorùbá tẹ́ ẹ̀ ṣọmọ original ilẹ̀ Yorùbá tẹ́ lọ́ ń dá sọ́rọ̀ ṣẹ̀ṣe ẹ má forí yín gbé nǹkan tẹ́ má máa sìn ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣàdákò látòrí social media nítorí nǹkan tí ó mọ̀ tó lọ ń dá sí ẹlòmíì ti kú dànù tí ó mọ̀ yípo ní social media ló ń ti ṣe àdákò ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ohun tó o bá ti mọ̀ dákẹ́ bẹ́ẹ̀ ohun tí o bá yí ẹ lọ béèrè fún àmọ́ tó bá ti mọ̀ pé ayé o ò ṣetán àti jèrè ọmọ dá sọ́rọ̀ tí ó kùn ẹ̀ àbọ̀rọ̀ tó mọ̀ a máa sọ fún ẹ pé wà kú lọ́mọdé àbẹ́ fi pé torí pé kókò súnmù sọ́rùn lẹ́bìrì fi pé bóyá wọ́n ti dèèyàn àbáyé wọn fẹ́ bàjẹ́ kéégún pàdé mi lọ́nà kó sọ pé kùbí tí mo fẹ́ gbà tí mo bá nínú ayé ẹ̀bàfẹ́ àbí kí n sọ fún pé kó wọgbó lọ bí ò bá ní wọgbó lọ ẹ fi pé lásán lọ́jọ́ kùnrin ni àbẹ́ fi pé lásán láwà lé lórí social media àwọn ìṣẹ́lẹ̀ ẹlẹ́nu o tó bá jẹ́ ẹgbẹ́ lójú wá bá mi ládùúgbò mi ìkan ló mọ̀ gbé àní àwòrí mi mo wà àwọn gbọ́dẹ̀ mọ̀ mi orí ẹ ti dàrú kálẹ̀ bìrì fi pé bóyá janudanu ni ẹ sọ mí dà àfa ọdẹ ẹ sọ mí dà àwọn àfa ẹgbẹ́ yàrá yín tẹ máa lé ẹnu sí ká máa wò yín bó bá lẹ́nu sí mi láàrin ọ̀sẹ̀ kan tí n kò bá ṣe ẹ sọ pé mi ò ṣe èèyàn mọ́ bí mi ò bá rún ẹ sọ́dọ̀ Ọlọ́run kó pè mí ní ọba stad ó wà lẹ́bi yẹpẹ ní o Ọlọ́run ò fẹ́ ká la ṣe dá dúró la ṣe ṣe àwọn òbí wá sì kì wá lọ bàbá mi dọ́rọ̀ ẹ̀wò mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà comment section yẹn tẹ́ lọ ń sọ̀rọ̀ wìrì yẹn mọ̀ wọ́n yìí ni o ṣé wàá rí lolóòlùwù yẹn ṣé wàá rí ni gbogbo nǹkan tẹ́ kó wá nínú ìṣẹ̀ṣẹ̀ tẹ́ ní ká máa ṣe ṣé mo rere wà nú ẹ̀ ẹ̀sìn tẹ́ gbé wá tẹ́ fẹ́ sọ di ẹ̀sìn tí ò sí ojú àánú bẹ̀ ẹ wá dúró èèyàn tí eégún ti ṣáláàké tó ti pa lẹ́nu wọn bàdà tó sọ fáwọn jáde eégún wọn gbé eégún jáde nínú ọdún yìí lásán àwa ń jà pé àní close ẹ wá national stadium ẹ lọ máa ṣe ọdún eégún yín bẹ ẹ wá fìdí àdúgbò yín ẹ wá ọdún eégún yín bẹ ẹ wá sọ pé yín ṣe láti ìṣẹ̀ṣẹ̀ báyìí yẹn wọ́n ti bí yàrá yà ń dà yẹn wọ́n bá ti wà jẹ́ pé bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe ṣé kò tí ì yẹ kí ìwọ tó pé rẹ lóníṣẹ̀ṣe kọ́kọ́ lu ẹ sọ̀rọ̀ yìí pé ojoojúmọ́ láyé ń lajú sí ẹ káà náà modernize ẹ má wà fún mi o mo ní dédé ẹ lọ́wọ́ ní oníjà ti mọ̀ ẹ wo ẹ dá wà lẹ̀ tí màá kó bọ̀ ẹ wà láìka agbẹ́sìnga lórúkọ tèmi lọ bèrè lọ́wọ́ àwọn yóò rìṣà 2 years 3 years ago àràbá yín tó máa wọṣọ wáìtì tó yẹ ṣẹ̀jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀kọ́ tí mo fojú ẹ̀ rí orí yín ti dàrú irọ́ burúkú tí wọ́n ń pa fún yín tí wọ́n sọ wípé àfà kan nìbàdàn tó sọ pé kínní àtìyàwó àti ọmọ gbogbo wọn lọ́kù dànù ẹ ká lọ ẹnì ìṣó nílé àfà kí lọ́kùnrin orúkọ tí wọ́n dárúkọ ìtí ń jẹ́ ẹ bá yàwó àtọmọ ìyàwó ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin wọ́n bẹ́ẹ̀ nulí ẹlẹ́à ni wọ́n máa ń parọ́ ọmọ wàlíyá tí wọ́n sọ yìí náà wá sí láyìí náà ó ní last year òun ti ṣe tóun yà tí nǹkan kò lè ṣẹlẹ̀ ẹ bá ń parọ́ òfò nǹkan tó ń kó bá yí àwọn ọmọ Yorùbá ni wípé ẹ fẹ́ràn kọ́ máa parọ́ fún yín irú ọ̀nà lẹ́dẹ̀ fẹ́ràn kò wá sí ẹni tó ní ọpọlọ tó jẹ́ pé irọ́ tó tiẹ̀ ń pa yìí àti yóò kú ni àti yóò yé ni ẹ jẹ́ kí n tiẹ̀ mọ̀ tọ̀rọ̀ rẹ̀ ẹ ní ẹ wá wà nínú àhámọ́ ọ wá ń fi irọ́ ọ fi ń gba òtítọ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà nìkan kó káwọ́rìsì jáde ló sọ pé eléyìí fa eléyìí kiri kan kí ló jẹ́ fa tí a bá jáde tí a bá kó nǹkan tó ń jẹ́ fa kalẹ̀ àwọn bọ́ lè dà nǹkan tó ń pè ní ifá gbọ̀ngàn kò sí babaláwo tó lè dà tó gbẹ́ni tó bá da fa máa ń pọ́n láṣọ ni àbórí wọn dàrú tí èmi ẹ̀sọ́ nífa láti iye ilẹ̀ láti ìpínlẹ̀ tọ́pẹ̀lẹ̀ olówó rí tó sọ pé fálódà tó wájú olówó rìsáṣà ni wọn rìsáṣà ní gbogbo onífà àgbáyé nígbà yẹn òun ṣáà wọn ti sìn tó sọ ifá dóúnjẹ tó sọ ní 419 rìsáṣà ni wọn òǹkà lásán nífà jẹ́ tí àwa lẹ́fẹ́ máa gbé mọ́ra àwọn òsínú ẹ̀ńtẹ́ lè gbé mọ́ra nítorí pé ní gbogbo ìrìn àjò táyé fi ń lu ayé la gbá rìsáṣì lórí ẹ̀ tó bá jẹ́ pé irú yín lẹ ní ìmọ̀ táwa yìí ní nípa spiritual ó dá mi lójú wípé ẹ ti sọ ayé dogun ẹ gbàdé bó ń ṣẹlẹ̀ ẹ wá jáde ẹ̀ ń sọ kàtìkàtì lẹ́nu ohun tẹ́ ìmọ̀ tẹ́ ń sọ ẹ ti ní bàbá kan tó ti ń wọṣọ funfun tó ti ń kó ilẹ̀kẹ̀ ìyàwó ẹ̀ sọ́rùn tó ti ń pè yín ní pé kí ẹ̀yin náà ti sọra yín di bàbàrà orí yín ti burú social media sọ gbogbo adẹgbẹ́ ẹ máa ya wèrè mọ́yà yín lọ́wọ́ ni ẹ má jẹ́ ń jáde fún yín o ìwọ tó bá dẹ̀ sọ kàtìkàtì báyìí wò dédé ẹ wà nílẹ̀ ò jẹ́ mi ju báyìí wà tìwé lọ ó parẹ́ máa yé má lára